kí lẹ wá ṣe fún wọn nígbà tí ẹ wọ́ wọn jáde? Ẹ pa wọ́n ni. Kí lẹ fi pa wọ́n? Wọ́n ṣá wọn ládàá àti kí ni? Ọjọ́ ìbànújẹ́ tẹ́nikẹ́ni kò lè gbàgbé ní ọjọ́ Ajé ọjọ́ 17 oṣù kejì ọdún yìí jẹ́ ọjọ́ táwọn ọ̀dájú apanilẹ́kún kan dá ẹ̀mí Rẹ̀mí Abbas tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Erewọlé légbodò ni. Àwọn afurasí jàǹdùkú olóṣèlú kan ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n lọ ká Abbas mọ́ ọ́fíìsì ẹ̀, wọ́n ṣá níṣàkúṣàá, lẹ́yìn èyí wọ́n tún sọ ọ́ lókùúta pa títí tí òkú rẹ̀ fi dohun tí kò ṣeé rí. Ọjọ́ Ajé yìí gan ni ọjọ́ àkọ́kọ́ tí Rẹ̀mí Abbas lọ sí ọ́fíìsì gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Erewọlé lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn pa àṣẹ wípé kó padà sí ọ́fíìsì náà gẹ́gẹ́ bí ẹni tí ipò náà tọ́ sí lẹ́yìn dúkùú láàrin ẹgbẹ́ òṣèlú APC àti PDP tó wà nílé ẹjọ́. Lẹ́yìn gbogbo rògbòdìyàn náà ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn pàṣẹ pé kó padà sí ìjọba ìbílẹ̀ náà láti máa tukọ̀ ìjọba ìbílẹ̀ Erewọlé gẹ́gẹ́ bí alága kánsù. Ó ṣeni láàánú pé ẹni 40 ọdún ọ̀hún lọ́jọ́ tí ó dásẹ̀ wọ inú ọ́fíìsì rẹ̀ ní olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Erewọlé, ọjọ́ yìí gan làwọn amọ̀kùnsìkà ẹ̀dá rán lọ sọ́run ọ̀sán gangan. Ọjọ́ 18 oṣù kejì tó jẹ́ ọjọ́ kejì tó tẹ̀lé ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí wáyé ni wọ́n gbé òkú Abbas tí wọ́n sì sin nílànà ẹ̀sìn mùsùlùmí. Láti ìgbà náà níṣẹ́ ìwádìí ti ń lọ láti lè rọ́wọ́ tó àwọn tó ṣiṣẹ́ ibi náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Lẹ́yìn oṣù 8 tí wọ́n ti dẹ́mi Abbas légbodò, ọwọ́ padà tẹ ọ̀kan lára àwọn afurasí ẹ̀dá tó lọ́wọ́ nínú ikú Honorable Rẹ̀mí Abbas. Bó tilẹ̀ jẹ́ wípé ṣáájú ní ọjọ́ 15 oṣù kẹwàá ọdún yìí ni wọ́n fojú àwọn 4 kan léde tí wọ́n ní àwọn náà wọ́n mọ̀ nípa ikú tó pa Honorable náà, àmọ́ tílé ẹjọ́ ní kí wọ́n lọ fi wọ́n sí àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n tó wà ní Kùjé nílùú Àbújá títí di ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2025. Àmọ́ afurasí tọ́wọ́ tẹ̀ náà mẹ́nuba orúkọ àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ibi yìí o, bí wọ́n ṣe gbèrò ìpànìyàn yìí àti àwọn ohun tí wọ́n lò láti fi pa Honorable Rẹ̀mí Abbas. Ẹ máa sọ̀rọ̀ ìbàjẹ́ pa Rẹ̀mí Abbas ibo lẹ ti rí Rẹ̀mí Abbas? Káńsù lẹ ti wọ́ wọn jáde. Kí lẹ wá ṣe fún wọn nígbà tí ẹ wọ́ wọn jáde? Ẹ pa wọ́n ni. Kí lẹ fi pa wọ́n? Wọ́n ṣá wọn ládàá àti kí ni? Ṣé Rẹ̀mí Abbas wà kú lójú ẹ? Wọ́n kú lójú ẹ? Kẹ́ kí náà fi wá pa wọ́n bàtọ̀ ṣá wọn ládàá? Báyìí ṣá wọn ládàá náà nà kú. Àwọn wo ló ṣá wọn ládàá? Àwọn wo ló ṣá wọn ládàá? Mọ̀njára máa sọ̀rọ̀ sókè. Ta ló wà ń bẹ̀? Mọ̀njára àti àyẹ̀wò àti ojú àyẹ̀wò ojú adìẹ náà. Ojú àyẹ̀wò. Ojú adìẹ. Yàtọ̀ ọ̀dọ̀ gbogbo wọn ṣàpọ̀ ẹ̀mọ̀ pé ìrìn mọ́kọ́ gbogbo wọn tán. Orí adé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Orí adé náà wà ń bẹ̀. Gbogbo wọn ni. Mo sì lè kọ́ gbogbo wọn. Mo sì lórí adé náà wà ń bẹ̀. Ta lẹ jẹ́ ń bẹ ládùúgbò? Mo sì rí. Ládùúgbò bò. Ẹjọ́ wà ń bẹ́ẹ̀ ni tó fi pa alága rẹ̀ ní ẹjọ́ wà ń bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni àlọ́. Kí ni wà wá gbé dání kí ló ṣe ń bẹ̀? Lẹ́yìn kún mi dùgbò báyìí mú kankan dání. Má dáadáa ni mo bọ̀ rẹ̀. Ó kàn dàpọ̀ mérò. Ó wá ń wòran. Bọ́ ó lẹ́gò. Mo lẹ́gò. Ta ló lẹ́gò mọ́? Mo kàn lẹ́gò wájú káńsù ní ìlú parọ́. Ẹ ta lórí tó fi lẹ́gò? Ta lórí tó fi lẹ́gò? Bọ̀ ìgbà tó fẹ́ lẹ́gò yẹn àwọn wo ni wọ́n rí tán pàfọ́ọ̀mù tó wọ́n fi lẹ́gò. Kódà ayélujára àwọn tẹ́jọ lọ. ayélujára wá sí mi wà ń bẹ̀. Ẹjọ́ wà ń bẹ̀. Ẹ ta lẹ wá rí tẹ̀ ń lẹ́gò mọ́? Rẹ̀mí Abbas mi. Èyí lọ gbà àbúkù rẹ̀ ní àbá ìjà 5 naira. Wọ́n fún ẹ ní kankan. Gba 5 naira. Èyí làwọn gẹ́ gbà. Ẹ ta ló wá ẹni tó invite ẹ? Tí bá sì gangan ló gbé mi. Báwo ló ṣe jẹ́?
àdúgbò làjọ ń gbé ilé wa ti ra wa. Ìbàdàn jọ ń gbé ládùúgbò báwo ló ṣe jẹ́ kí ló sọ fún ẹ pé ẹ fẹ́ lọ ṣe. Ó ní wọ́n fẹ́ ṣí káńsù pé kí n ká lọ òun tọkàn sọ fún mi nù kódà wọn náà gbé mi lọ́kadà. báwo ni tí bá ti jẹ́ báwo lọ ti jẹ́ ní squad yìí. tí bá ń sin ọmọ orí adé ni ìgbà tá a dé káńsù ni mo bá òun náà gbé wọn láni àrí. gbé wọn dání ṣọ́bẹ̀ náà mú dání. Aago mélòó lẹ ti dé. ìkọ́lé aago mẹ́wàá. Aago mẹ́wàá àárọ̀. Ikú Abbas wáyé lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò kan tó wáyé lábẹ́ gómìnà Oyètọ́lá tó jẹ́ gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun tó ṣètò ìdìbò alága ìjọba ìbílẹ̀ tó wà ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún ní ó kù rébété kó kúrò lórí ipò náà. Àmọ́ kété tí gómìnà míì gba ìjọba tó jẹ́ gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ìyẹn gómìnà Adémọ́lá Adélékè lòun náà ṣètò ìdìbò fáwọn alága ìjọba ìbílẹ̀ míì tí wọ́n sì ní àwọn alága ìjọba ìbílẹ̀ lábẹ́ gómìnà Oyètọ́lá tó jẹ́ gómìnà àná kí wọ́n lọ rọ́kúnlé. Ọ̀rọ̀ yìí ló dá rògbòdìyàn sílẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì tọ́rọ̀ fi dohun tí wọ́n ń wọ́ra wọn lọ sílé ẹjọ́. Àbájáde ẹjọ́ ọ̀hún nílé ẹjọ́ ti pàṣẹ wípé kí ọ̀nàrẹ́bù Abbas padà sí ipò pẹ̀lú àwọn alága ìjọba míì tó kù gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ wọn. Ṣùgbọ́n nínú gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ tí ilé ẹjọ́ pa láṣẹ pé kí wọ́n padà sí ipò wọn, Abbas nìkan ni wọ́n gbẹ̀mí ẹ̀ lójijì. Ṣáájú lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún yìí ni wọ́n kéde àwọn afurasí ọ̀hún. Ẹ̀sùn olóǹkà bíi 4 ni wọ́n fi kàn wọ́n. Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá ni wọ́n ti fojú wọn hàn dé. Adájọ́ Joyce Abdulmalik náà ló jókòó gbọ́ ẹjọ́ ọ̀hún. Àwọn afurasí 4 ọ̀hún tí wọ́n forúkọ wọn léde ní Abubakar Jẹ́jẹ́ ẹni ọdún 28, Tajudeen Ọpẹ́yẹmí ẹni 30, Hakeem Agbọ́mọjó ẹni ọdún 28 àti Akíntóyè Ọláyẹmí ẹni 40 ọdún tí gbogbo wọn jẹ́ ọmọ bíbí ìlú Ìkirè nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ẹ̀sùn olóǹkà 3 tí wọ́n fi kàn wọ́n ló ní ṣe pẹ̀lú dídà ìlú rú, kíkó nǹkan ìjà ogun sí àkàtà láì gba àṣẹ àti ṣíṣekú pa Honorable Remi Abbas. Adájọ́ Joyce Abdulmalik tó gbọ́ ẹjọ́ náà sọ wípé kí wọ́n lọ fi àwọn afurasí náà sí àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n tó wà ní Kùjé títí di ọjọ́ 4 oṣù kejìlá ọdún tá a wà yìí. Bákan náà ló fún àwọn agbófinró láǹfààní láti túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wọn. Ikú Abbas yìí ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé rògbòdìyàn ọ̀rọ̀ òṣèlú tó wà láàrin ẹgbẹ́ òṣèlú méjèèjì yìí wà lára ohun tó ṣokùnfà ikú àìtọ́jọ́ náà, àti wípé ó dàbẹ́ ni pé àwọn tí wọ́n jẹ́ jàǹdùkú olóṣèlú ni wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún. Àmọ́ o, iṣẹ́ ìwádìí kò tíì dáwọ́ dúró lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún látàrí bí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ elétò ààbò ṣe ń sa kitimápá láti túbọ̀ tẹra mọ́ iṣẹ́ ìwádìí náà láti lè túbọ̀ mọ̀ nípa àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi náà, àwọn tí wọ́n rán wọn àti ìdí tí wọ́n fi pa Honorable Remi Abbas. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV.